Ẹ kú dédé ìwòyí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí Ọjọ́bọ̀, Thursday ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Látàrí wàhálà tó ń jà ràìnràìn nínú ẹgbẹ́ òṣèlú PDP, ẹgbẹ́ ọ̀hún ti ṣàgbékalẹ̀ apẹ̀tùsááwọ̀. Lábẹ́ rẹ̀, kò sí ẹnikẹ́ni tó lè fúngun mọ́ mi láti kọ ìwé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú PDP. IGBA'UN ló sọ bẹ́ẹ̀. Ó ní lẹ́tà tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fi ránṣẹ́ ṣe pàtàkì. Èmi kì í sá fúnjà, mi ò sì ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Wike ló sọ bẹ́ẹ̀ fún Clark lórí ẹ̀sùn ṣíṣe onígbọ̀wọ́ fún ìgbésùmọ̀mí tí wọ́n fi kan Àjàìrò. Ẹgbẹ́ òṣìṣẹ́ TUC àti Sislak ti darapọ̀ mọ́ NLC nínú ìdúkokò ìyanṣẹ́lódì rẹ̀. Gbígbárùkù tí àwọn iléeṣẹ́ ìfọpo lábẹ́lé yóò mú àdínkù bá bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rọ̀gbọ̀kú lé gbígbé epo wọlé láti ilẹ̀ òkèèrè fún ìdàgbàsókè ọrọ̀ ajé. Ìjọba àpapọ̀ ti fi kún iye owó tí wọ́n ń gba ìwé ìrìnnà sí $50 àti $100 náírà. Ó ṣàlàyé àwọn ìdí fún ìgbésẹ̀ náà. A kò pín owó tá a gbà padà lọ́wọ́ Godwin Emefiele àtàwọn ẹmẹ̀wà rẹ̀. Àjọ EFCC ló fi gbé ta bẹ́ẹ̀. Àjọ tó ń rí sí ìwà ìbàjẹ́ ti fi ọwọ́ ṣìkún òfin mú Kwankwaso, olórí òṣìṣẹ́ ètò ààbò kan àtàwọn míì fún ìwà jìbìtì lílù. Lẹ́yìn ọdún kan nípò, Wike wọ́gilé iṣẹ́ gbígbówó lọ́wọ́ àwọn onímọ́tò tí wọ́n bá gbé ọkọ̀ wọn dúró síbì kan. Ìròyìn eré ìdárayá, amúlé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich ti kéde ìfẹ̀yìntì rẹ̀ nínú iṣẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ẹ jẹ́ gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí lójú òpó The Matrix nípa dídarapọ̀ lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.